karamatun li sheikh Shehu Raji àmì kan ni nínú àmì Ọlọ́run lọ́dọ̀ Sheikh Adam nígbà tí bàbá lọ sí Cairo tí wọ́n parí ẹ̀kọ́ Markaz tí ń dá kọ́kọ́ bàbá wa sọ fún wọn ipe ibi tó bá bẹ́ẹ̀kọ́ dé ikú ọ̀dọ́jọ́ kò dóṣù o lè dé fújìá fi ẹ̀kọ́ rẹ̀ lẹ́wọ̀n mú Markaz lọ́wọ́ tí ọba jọmọ tó dáa ni àbọ̀ sì sọ bẹ́ẹ̀ fún lẹ́yìn náà 1958 ni wọ́n lọ wọ́n dẹ̀ dé 1969 bàbá wọn sọ nígbà tó kù sátà pé òde pé Rájí ń bọ̀ ó dàbí àwọn tí wọ́n bá nàbì jagun Bádìrì ogun tá a jà Nàìjíríà bí ogun Bádìrì ni Rájí náà wà nù ọmọ ogun jọ náà Allahu Akbar bàbá wa Rájí wa dé wọ́n ṣiṣẹ́ púpọ̀ ní Markaz àwọn ṣiṣẹ́ púpọ̀ tí wọ́n bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bí yẹn bá jẹ́ odi ẹ̀ sì máa gbọ́ wọ́n máa ké gbogbo Markaz wọn máa gbọ́ ní tálátá àfàwọn amúṣẹ́sì ní òbí wa Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ wọ́n ní yé àmì ìbímọ yẹn kọ́ wọ́n ní sẹ́yìn wọn náà kọ́ àná tó fàtó àtúfààní tíra tajwid pé yẹ kúrú rọ́ọ̀jì rámátàlì gàfórí dọ̀mọ́súlẹ̀ ìmọ̀nà wàlí jamusúrí wọn náà ni wọ́n kọ́ wọn ní kínní àmì ìdí gbìyànjú púpọ̀ Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ wọn lágbègbè yìí tá à ń sọ tí gbogbo yẹn náà ń sọ pa wọn yìí àlékún ẹ̀mí gbogbo máa ṣe fún bàbá náà tọ́ Sheikh Adam làwọn sọ̀rọ̀ wọn lọ lánàá inú ìsàmàtì Sheikh Adam al-Ilori fi khidmati al-mujtama' ní Nàìjíríà yá àti ní gbogbo àgbáyé Sheikh Usman Fodio àwọn èèyàn fẹ́ kì í sábẹ́ Muhammad bin Abdul Wahab Najdi ipò máa kéwú ẹ̀ ni Sheikh Adam wa ní kì í sọ máa kéwú ẹ̀ pẹ̀lú ìdí mẹ́rin ìdí àkọ́kọ́ Muhammad Abdul Wahab wọn èyí tí ìgúrò rẹ̀ ní Mẹ́kà tí Sheikh Usman Fodio ti parí jihad ẹ̀ kì í bẹ̀rẹ̀ jihad tiẹ̀ haraka Wahhabiyya ti bẹ̀rẹ̀ tí Sheikh Usman Fodio ti parí ẹ̀ tí a máa lọ wo déètì tó bẹ̀rẹ̀ haraka rẹ̀ Sheikh Usman Fodio ti parí haraka rẹ̀ mo ló ti jọ máa kéwú ẹ̀ ìdí ẹlẹ́ẹ̀kejì òun lọ́wọ́ gé gbogbo ẹ̀ Sheikh Usman Fodio ti ẹ̀ lọ hajj ìmọ̀ náà ti á pàdé torí tó bá lọ hajj wọ́n ní tírà kan tí wọ́n ṣe gbogbo ibi tó rìnrìn àjò dé láyé ni wọ́n kọ kalẹ̀ òun náà kọ àwọn akéwì rẹ̀ kọ kò sí mbẹ̀ ẹlẹ́kẹta Sheikh Usman Fodio òun jẹ́ Ash'ariyu Malikiyu àwọn Muhammad Abdul Wahhab Hanbali Hanabila ni wọ́n yatamassakuna bin nusus fi kulli shay yatamassakuna bin nusus fi kulli shay wala yakbaluna ra'ya fi din gbogbo nǹkan kí àkọlọ́wọ́ wí pẹ̀lú àṣúná ara yìí mi ni wọ́n ibà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun wá ní pé Sheikh Usman Fodio òun ní tawassulat bil awliya illah wa bi nabi Muhammad sallallahu alaihi wa sọ́pọ̀ nù orí rẹ̀ wọn jọra wọn bàbá lórí sọkọlọ Sheikh Al-Azhari kakọ síbi tíra rẹ̀ bàbá ní kò rí bẹ́ẹ̀ bàbá nìkan ló fẹ́ ṣe bẹ́ẹ̀ nù sáfì Nàìjíríà nǹkan tí gbòógì ti Sheikh Adam Abdullahi Ala lórí nínú àwọn ṣẹ́ tó ṣe nù lẹ́yìn náà ibi táwọn àparí ọ̀rọ̀ sí afẹ́ bọ́lọ́kọ̀ kan òun lọ̀rọ̀ tá a ti kọ́ ipe ní al-Ilori huwa alamun lidda huwa sawtun lil Qur'ani masmu' al-Ilori huwa alamun lidawati marfu' al-Ilori huwa imamu fi tafsiri matbu' al-Ilori huwa shaykh ad-du'at la nadhira lahu al-Ilori huwa lisan al-haqq wa mikyalu sidq al-Ilori huwa rajul al-Qur'an al-awwal qalla an yujada misluhu al-Ilori bi ru'i ash-shi'r al-arabi wa aqliyyat al-adib wa malakati at-ta'lim wa ta'limu indahu malaka eri ọ̀rọ̀ ya fa mu la fẹ́ pa isamati Sheikh Adam fi khidmati al-mujtama' tó fi ran gbogbo àwùjọ Islam lọ́wọ́ al-Ilori wasatun lil Qur'ani masmu' ohun gbogbo tá fi ń ka Qur'ani nàgàmá ti yàtọ̀ tí ó sì láì fi mẹ́ bàbá lọ́wọ́ ṣe ikhtirawu ibtikaru ohun rẹ̀ gbogbo ayé sì gbà lọ́wọ́ rẹ̀ eléyìí ọsá ama musa ama tayyiba níbi sawtul Qur'an al-Ilori wa alamun lidawati marfu' inú ọ̀sẹ̀ àmọ́ ti Sheikh Adam òun là sí àkànní bí dáwà tọ́ga tọrọ kọ̀ọ̀kan pa dáwà táàrí inú àwọn tíra kankan ó ní àdáwà làbúdà an takuna ilman wa amalan bila infikak wa man akhasaha ilman biduni amalin kana kama yudakhiru al-adwiya fil mazani wala yusinu tawzi'aha ala al-marda alladhina yatadarraruna min awli alaman ó ní dáwà ẹ̀ntọ́ba dáwà àti iṣẹ́ méjèèjì ọ̀gbọ̀rọ̀ yára wọn àmì ẹ̀ntọ́ba lọ́wọ́ mú dáwà pé èmi máa ń kéwú àmì ẹ̀ ní ṣe dáwà ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó fi oògùn sínú safe àwọn èèyàn sì ń tara ìnira mú wọn kò sì fún wọn lóògùn àmọ́ wàmán àkásà amalan biduni ilmin yá èmi ò ṣe mímọ̀ ṣe dáwà ni kò sí mà pẹ̀lú ọmọ táwa fi ń ṣe lórí Facebook tí ò sí mà kankan ọlọ́dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ káná káma yìí tọ́ bíbélì márùdọ̀ biduni ma'rifati qawaid at-tibb ọ̀dà bí ẹni tó fẹ́ máa wo aláàrẹ̀ sàn tí ó sì kọ́ ìmọ̀ ìwòsàn wọ́n máa ń jẹ́ máa fi dáwà ẹni tó bá pàápọ̀ ń bi dáwà al-ilmu wal-amal bayna al-ilmi wal-amal kana warisan lil-anbiya òun tó ń lójúmọ́ àwọn nábì Ọlọ́run òun ni ó sì jẹ́ olùpèpè tí ó yege bàbá ní wàmà akthara du'ata al-yawm fi mujtama'ina fi mujtama' al-islami wàmà aqalla salihina minhu li sina'ati da'wa kí ni fi pọ̀
tó àwọn ń ṣe wá sí lónìí kí ni fi kéré tó ń tó wúlò nu wọn fún dáwà pẹ̀lẹ́ ìtẹ̀ wúlò bàbá tó ní wọ́n máa akthara al-kutuba al-mawdu'a fi dáwà wọ́n máa aqalla salih min li-sina'ati dáwà mélòó tí àtàǹsẹ̀ fún dáwà kí ni fi kéré tó ètò tẹ̀sẹ̀ sí dáwà bẹ́ẹ̀ bàbá tó ní wọ́n máa akthara khiriji al-ma'ahid al-'aliya kí ni fi pọ̀ tó àǹtẹ̀ jáde nílé ẹ̀kọ́ lárúbáwá wọ́n máa aqalla alladhina tafarraqu li dáwà ba'da takharrujihim kí ni fi kéré tó àǹtẹ̀ pé yìí máa ṣe dáwà ìníṣẹ́ kankan lẹ́yìn ìgbà tí wọ́n jáde tán torí pé àwọn tìrànkà pé dáwà yìí kì í ṣe iṣẹ́ tí wọ́n máa mú wá tí wọ́n máa gbé gbèsè ayé mínísítà àwọn wa máa gbé gbèsè ayé tí àwọn ànábì Ọlọ́run àtànábì àmọ́ máa gbé kì í ṣe gbèsè ayé mínísítà kì í ṣe wàsífà òkùnmíyà ẹni tó bá sì fẹ́ jẹ́ dáyà náà jẹ́ ọ gbọ́dọ̀ ṣẹ̀ṣá jíjẹ mímu rẹ̀ nínú ìtàn ànábì Ọlọ́run àtànábì Muhammad ní ṣíṣe Ádámù tó kọ́ dámà tó ìsàhámà tirẹ̀ náà tó fi dáwà tó ní Al-Anuri wá ìmáàmù fi tafsiri matbu' bàbá ẹ wo tafsiri wọn ni wọn máa kéwọn wọn dálẹ̀ fún 3 hours aago méjìlá aago méjì gbogbo fánà ni bàbá máa wọ masalan ake subhanallazi asra bi abdihi laylan min almasjid alharam ila almasjid alaqsa alladhi barakna hawlahu subhanallazi asra bi abdihi ibelade bàbá wa wi basa tube yẹn bàbá ni wa alayhi yaqulu shawki ya ayyuhal musra bi sharafan ila ma la tanalu shamsu wal jawza'u yatasaaluna anta atharu alkali بالروح ام بالايكل الاسراهي فضل عليك بسي دلالي ومنة والله يفعل ما يرى ويشاء bàbá tún wọnú ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ tafsir wọn tó gbogbo nǹkan àbá máa wọ lọ pé subahana bàbá ní ọlọ́wọ́ ó gbé wá subahana ó sì fún fatia bàbá ní takiri tó ṣe usabbihu subahana maf'ulun mutlaq rahimallahu al-Anuri huwa imamu fi tafsir matbu' al-Ilori huwa lisanul haqq bàbá náà láhàn òdodo ó tún fi àwọn òdodo ṣe sahamat tayyiba níbi gbogbo nǹkan nígbà tí àwọn ìdí àgbọn pè wá tí a máa wọ̀rọ̀ dọ́mọ̀rà kì kọ́ máa yin wọn kọ́ máa ṣàdúrà fáwọn sọ́jà lóko àwọn olórí bàbá ní ẹ̀mẹ́mi pẹ́ máa bẹ́ẹ̀ lọ gbére kú o oyè ìdílé kọ́ ẹnìkan ò dìbò yẹn yín ẹ lọ́ bàjẹ́ fẹ́ tún ṣe ni ẹsẹ̀ ń tẹ̀sẹ̀ kú mẹ́ẹ̀ bàbá lójú àwọn yẹn kúrò kọ́ máa yin wọn bẹ́ẹ̀ wà ní sanul haq wà ní kiyalu sidik ẹ wá wò olóṣèlú àgbà Nàìjíríà tó jẹ́ Christian bàbá wa pè sí Muslim níbo ní kọ́líbù Lagos bàbá ní ẹ bá adámọ̀nà kíkírun torí àìkírun ni ọ̀jádù ọgbà tó bá lè kírun yọ sáré fún wa ẹni èmi ní tó bá lè ṣe Islam ọmọ àwé ọmọ òfin ọmọ ètò ọya yìí ṣùgbọ́n ìkírun náà ni ẹ bá adámọ̀nà kó kírun ó sì padà gbọ́ bàbá yé Al-Ilori wà lisanul haqq ahọ́n òdodo ń bẹ fún bàbá Al-Ilori wà sheikhu du'ati la nazira lahu ẹni títún wá pèpè sójú ọ̀nà Ọlọ́run ni àfẹ́ ríru rẹ̀ torí bàbá wá expose gan àfa mufti nígbà tí ẹgbẹ́ kan bẹ tí wọ́n ń pe àwọn olórí gbogbo olórí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ olórí lọ́wọ́ àmẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ bàbá kí ni Islam wí mẹ́ bàbá wa dáhùn lópe sabilu geril mu'minina ni ẹ bá tẹ̀lé ọgbàlẹ̀ kan ọgbòde kan kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹni kéèyàn wá jọyìn bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ fún wá jọyìn wa ọ̀pàdé adájọ́ ọ̀pàdé lọ́yà òní níṣòro a máa dáàbò bò a máa ràn lọ kí ló dé tí wọ́n ń ṣe kí ni ìfẹ́ ni tọ́pẹ́ ní tó bá jọyìn wọn nìkan kí wọ́n ṣe ń bẹ́ẹ̀ wọ́n fi wọ́n yà pé mọ́ yusa kékeré rasúlà min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at masira wa shaykhu du'ati la nadhira lahu. òun náà lọ sọ̀rọ̀ nígbà tí wọ́n dìgbò ọmọ ọdún 18 lọ sàlàyé gbogbo gọ́fẹ̀ntì àti rífà kọ́sà rẹ̀ Sheikh Adamu náà ni ó ní wọn pe kíníkan ní democratia àwọn alábàá ń pe democratia àwọn olóyìnbó ń pe democracy àgbẹ̀ ní kò gbọdọ̀ bímọ torí tí ó bá bímọ nǹkan tí ó bí ò ní dáa ẹnikẹ́ni ló lè jáde òdìbò ní sísànù tí ó kẹ́kọ̀ọ́ ẹ̀ bàbá ní ti ń ṣe wá Nàìjíríà bàbá ti pìdítì ẹ̀ka rẹ̀ kó tó dé bàbá ní bàbá sì lo múnákì náà sí àwọn alábàá ń pe ní malakia òun náà àgbẹ̀ ní kò gbọdọ̀ bímọ torí tí ó padà bí ní àná rọ̀ bókun rẹ̀ àrà òun náà fèrè òun náà ló ń jọ sí Sheikh Adamu Da'iratul Ma'arif àwa ní Al-Ilori bírú ìṣeré làárọ̀bì ẹgbẹ́ mọ́tò àti kàkàlẹ̀ mu bí àbábá bẹ̀rẹ̀ kútúbà lérí mẹ́mbà rí olóòtú máa practice gbogbo nǹkan Allahu Akbar kọ̀díyà al-ma'asira ẹgbẹ́ tẹ́pẹ́ adé jíwa bàbá náà ló dìbò gẹ̀rẹ́ mẹ́mbà rí ayúwa sahafiyun mọ̀ pẹ̀yìn oníwèé ròyìn ayúwa sahafiyun mọ̀ pẹ̀yìn gbélégbọ́ ayúwa sahafiyun mọ̀ pẹ̀yìn tẹ́ ẹ bá mi gbọ́rọ̀ tó bá kún lọ́kàn jáde ọ̀rọ̀ yìí kún mi lẹ́mìí ẹ bá mi gbé jáde bá lọ pariwo ẹjá wádìí Al-Ilori wà lisanul haqq wà ní kiyalu sidik bí bàbá ti ṣe rí nù Ọlọ́run aláàánú jùlọ mọ́tàbà kí bàbá wà bẹ̀rù ìṣeré làárọ̀ ni ẹ wá gbogbo orin tí bàbá kọ inú orin wọn ni wẹ́hà káwọ́mí jahilu máa nà láàyà wọ́n àṣà òfin hatman wà tìdá hakaza kọ́díjà àlùtà wàdà wà bà náà òfin sùjúdi wà nàánà bàbá ni wẹ́hà káwọ́mí ọmọ sí ẹyin ìjọ mi ẹ̀sìn wàá lọ fọnú fọnra nípa tí ń jẹ́ tìjú ẹ̀yin wá ní tí ń jẹ́ tìjú ìtìjú nìkan kéèyàn máa kúnlẹ̀ kó sì máa bẹ̀rẹ̀ fún yàn bàbá ní èyí táwa mọ̀ nínú tìjú bí kò bó lọ́la hákì min kulli ahad àkọ́kọ́ tìjú ni pé ẹni tó bá ti sòdodo kọ gbòdodo lọ́dọ̀ rẹ̀ wájú tìǹbù ń jáde sáwùbì lè kúyàlà
ká jìnà sí máa wọ aṣọ gbogbo wúlẹ̀ ọlọ́kọ̀ mọ́sá kẹ́ bàbá òun gan forí sọ̀rọ̀ ara rẹ̀ bila kọ́díjà la fikiri ila asli amuri mama aba illa bi amuri ni adib ọlọ́kọ̀ mọ́sá kẹ́ bẹ̀rù ìṣeré arabi wà àkìlíyàtò adib tí àbá bá ń sọ̀rọ̀ ẹ máa ní pẹ́lẹ́ kọ́lé adib ni nípa rí ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá ẹ pé wọ́n sọ̀rọ̀ àfa mahmudu ọmọ ọba síta bàbá wa ní wakana mahmud awalan wa afdola man istafada min asal ifad وانتفع بقدوم اولئك العلماء لانه سيد عن الاماره واقبل على العلم حتى نجب فيه وانجب اولادهما ايضا. ولمحمود ابنان نجبان احدهما هو محمد هو حافظ القران بالقراءات السبع وكان اهل الإلوري يصححون مصائفهم على قراءته قبل انتشار المطابع حيث يعمل كل واحد مصحفه الى مجلسه. أبصر لكم رجل ادبي وترك خليفته زكريا أمده وتلميذه كمال الدين فهما اللذان مرأتان شفافتان انعكست عليهما صورته العلمية ونفسيته الثقافية. هو بامبي ولا مسك بابا ولا مسك مكتبا بابا gbogbo fani la fẹ́ sọ tó ilé tí ko dama abo iko wa ni soki ta fẹ́ ko gunju rahim allah al-aluri ya ya al-markaz wal mudir wa ya al-markaziyun al-mukhlisun lil-markaz wa furu'uhu al-barara al-awfiya wala ma ke mudir al-markaz isa wana won se lo ni gbogbo gba wọ́n dákẹ́ ọ̀rọ̀ ẹyọ kan tá ń sọ òdodo wàláhì yẹn ní deny fact pé fact ní kí wọ́n á deny rẹ̀ mo ní 1978 ní Sheikh Adamu ti sọ ife Habibu yìí mo jẹ́rìí rẹ̀ rahmatulahi ala sọdiki wàlànàtulahi ala kàfìní 1978 afáàmìfta ọ̀rọ̀ tí yẹn bá sọ nulẹ̀ pẹ̀lú ètò ẹ̀sọ́ mọ́sálásí ọ̀rọ̀ olówó ni ọ̀rọ̀ tí yẹn bá sọ mọ́sálásí tọ́ ipẹ́ lẹ́yìn ìrùn bá sára ni ó wu àbí òwò bàbá kí wọn àyíká tani wọn sọ̀rọ̀ ẹ wá wo sẹ́ Nasira bàbá هو ساكبة جدا المعية بالمعية بن عباس فراسة بابا كفراسة آل إياس لو تي فراما ايوا وساتين سي ايوا بيتو بماركاس دي لوني اني سلام ما ري elega oniketa se pa sọ̀rọ̀ Sheikh Adamu afa mo fu tí èyàn bá jẹ́ mùmínì òdodo tó ti ṣe bàjẹ́ yẹn tó bá jẹ́ mùmínì ni ó ti sọ̀rọ̀ kolo sí yẹn ó wá rí òdodo pé nto wí kò rí bẹ́ẹ̀ ǹjẹ́ kò yẹ kó jáde padà Sheikh Adamu lọ Egypt 1946 en ta fa de bala ko mu jáde wọ́n dẹ̀ ṣèdánwò fún lérí sọ́bjẹ́tì mẹ́rìndínlógún wọ́n dẹ̀ kọ̀wé fún pọ́pásì àwọn ará nìkan tó nírọ̀ ni àwọn ará ọmú ìwé tásí àrí fún wa ọ ẹ̀kọ́ jáde padà bí kò ẹ̀kọ́ jáde tí ọba jáde kí ni ọmọ bá nànátù láyé alàlẹ́ àfi níbẹ̀ yìí ló kúrọ́ báwa ló kúrọ́ kọ́lọ́kọ́ lánàá ló kúrọ́ Allahumma àfitọ́ba tábà tọ́ba jáde lérí ń tọ́sọ yẹn isan ibi tá a bọ̀rọ̀ mọ́ríkàsì dé àfàmù fún mọ́ríkàsì ò ní ìdí ẹnìkan kó òun àtúbá sàwáwù náà òtúbá fúnra rẹ̀ kò ní ìdà lára kẹ́ máa já akọ rẹ̀ sọ́ni dára kò ní gé nǹkan bí ti gé nǹkan káwárí gbogbo sẹta ní bàbá sí kẹ́ni kan wá níbẹ̀ ló kù táwọn dájú kọ táwọn fẹ́ wo sọ́lá wọn gbà fún wa láfi ní èyí tọ́lọ́run fi ṣe fáwọn àṣàbùrẹ̀ káfí jọ sí gbogbo ẹni tó bá dáwọ́ ọ̀rá rẹ̀ sí mẹ́ríkà sí ọlọ́run kọ́ náwó ọ̀rá rẹ̀ sí gbogbo ẹni tó bá náwó ọ̀rá rẹ̀ kó fẹ́ wú ààyè òun ilé bàbá rẹ̀ àti bàbá rẹ̀ àti táwọn bàbá rẹ̀ kójọ òun kọ́ lọ́n kówó Allahumma ájì mufta gbọ́ mi àfi àbájẹ́ pé torítọ́ lọ́hùn àwọn tó bá pé torítọ́ lọ́hùn níta fẹ́ fi wo lọ́hùn fi ṣe bàjá fún yín ya al-markaz wal mudir wa ya al-markaziyun al-mukhlisuna lil-markaz wa furu'uhu al-barara الأوفياء وأثابكم الله بالجنة يا مدير المركز قد جاءت فصفرت وعملت فأحسنت وبنيت فأتقنت وقلت فصدقت وجفيت فعافوت ولكم من الدعاء ومن الله الإجابة أستغفر الله العظيم الذي لا إله إلا هو وأتوب إليه